ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ní ẹgbẹ́ òṣèlú National Democratic Congress ADC kó kún àkúfàyà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o, bí ìròyìn tí ó ń lọ níta báyìí bó bá fi jẹ́ òótọ́ pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn gbajúgbajà olóṣèlú alátakò wọ́n ṣe ti ń múra láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC náà láti díje du ipò tó ní kálukú wọn bá fẹ́ dù ní ọdún tí ó ń bọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ ọ̀hún ẹni tó ti fẹ́ máa dá awuyewuye ńlá sílẹ̀ láàrin àwọn alátakò. Ẹ rántí pé 20 oṣù kẹta ọdún tó kọjá, the 20th of March 2025 ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn bíi Alhaji Atiku Abubakar, àwọn bíi Peter Obi, àwọn bíi Rotimi Amechi, àwọn bíi Senator David Mark, àwọn bíi Senator Aminu Tambuwa, àwọn bíi Ọ̀gbẹ́ni Abdulrauf Adesoji Aregbesola, àwọn bíi Babachi Lawal, àwọn bíi Malam Nasir El-Rufai, àwọn bíi John Odige Oyegun, àwọn bíi Tom Ikini àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n máa parapọ̀ pé àwọn yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo, àwọn ò ní pínra àwọn yẹlẹyẹlẹ láti lè dojúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nítorí pé àti gbọmọ lọ́wọ́ èkùrọ́ kì í ṣe nǹkan tó rọrùn o, àti wípé àwọn yóò jọ díje du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ni. ṣá o, látìgbà tí àwọn alátakò yìí tẹ́tí wá kóra wọn lọ sínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress, níṣe ni rògbòdìyàn máa bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tí àwọn kan jáde wípé àwọn gan ni ojúlówó alága ẹgbẹ́ náà, pàápàá Nafiu Bala àti àwọn agun míì tó jẹ́ ti Ibe Kachiku tó jẹ́ olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ náà lọ́dún 2023. eléyìí ló jẹ́ kí ọ̀rọ̀ dé ilé ẹjọ́, tó sì jẹ́ pé eléyìí ní ọ̀pọ̀ àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò náà ló ń kọ wọ́n lóminú wípé pẹ̀lú bọ́rọ̀ ṣe wà ní ẹjọ́ tí àwọn ń fò ní dọ́là ní ẹjọ́, ó ṣeé ṣe kí àwọn má lè díje du ipò ààrẹ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, nítorí pé wọ́n fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú àwọn ADC wọn ní ọwọ́lọ́wọ́ ìsọ̀ òun lòun Jákọ́bù Tinubu ló wà ń díẹ̀, òun ló ràn àwọn èèyàn láti dá wàhálà lẹ̀ káwọn má bàa ráyè díje du ipò ààrẹ kojú ẹ̀ ní ọdún tó ń bọ̀. ṣáà pẹ̀lú bí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ṣe dá ẹjọ́ kan lọ́jọ́bọ̀ tí ṣe tó ti ọ̀sẹ̀ tó kọjá tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n gbé ìṣàkóso ẹgbẹ́ náà lé àwọn David Mark àti Arẹ́gbẹ́ṣọlá lọ́wọ́, síbẹ̀ bá ṣe tó ní kí ẹjọ́ náà kó tún lọ bẹ̀rẹ̀ padà nílé ẹjọ́ gíga eléyìí tí ń kọ àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò náà lóminú. èyí la gbọ́ pé ó fẹ́ jẹ́ kí wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú National Democratic Congress. bẹ́ẹ̀ la gbọ́ pé Peter Obi àti Senator Rabiu Musa Kwankwaso wọ́n ti ń pinnu láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC báyìí o, tá a sì gbọ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ADC ènìyàn yóò tún lò láti fi tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu.